6:30 to 7:30 àbí 80 pé jẹ́mi ló fi mọ bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ jẹ́ mọ́ gbàdúrà ó tó bí ó jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. because ọlọ́run ló ní àkókò ọlọ́run ló ní ọjọ́ ọlọ́run ló ní ìgbà ọlọ́run ló ní ọ̀sẹ̀ a máa tún orin ẹ̀kọ́ lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ẹ sùn tẹ́ ẹ jí tẹ́ ẹ mọ̀ pé kì í ṣe ipa yín ẹnìkan ní àlámù ló jí òun ó ní amótan àlámù ni ẹnìkan ní àlámù ló jí mi ẹnì wọn méjèèjì. mo sùn láyọ̀ mo jí láyọ̀ mo fògo f'Olúwa mo jí láyọ̀ bàbá mo dúpẹ́ o. mo jí láyọ̀ mo fògo f'Olúwa mo jí láyọ̀ bàbá mo dúpẹ́ o. Jésù 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 mo dúpẹ́ o. Orí kan ìlókù. Jésù mo jíire. Sẹ́mọ̀. Jésù mo jíire. Mo ti ní kálàgbà ẹ̀ lọ́wọ́ tún ó dé lẹ́ẹ̀kejì tí màá lọ bọ̀ ẹ̀. Àbísọ́ ló ti gbàgbé. Mo máa ṣe ni. Kíni? Mo ti ní kó bá a tún kíní ẹ̀ ṣe. Ìyá ẹ̀ kárùn kò lájọ́. Àbíkẹ́ bọ́ sẹ́yìn kápùrù kò lára. Ẹ lọ ṣe àgbọ̀nmọ́lẹ̀ rẹ̀. Gbàkúlù gbẹ̀gbẹ̀ ń gbìt. Gbàkúlù gbẹ̀gbẹ̀ ń gbìt. Wọ́n mi ṣẹ́gun ní ìmọ̀lù fún wa. Hallelujah. Gbọ́mọ̀ lulu. Gbẹ̀gídí gbẹ̀gbẹ̀ yìí. Jésù mo jíire. Jésù mo jíire sàmọ́. Jésù mo jíire. Ok, bí mo yẹ sọ́yàn, ó yá ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Jésù mo jíire. Jésù mo jíire. Jésù mo jíire. Jésù mo jíire. Bọ́mọ bá jí àkírí bàbá rẹ̀. Jésù mo jíire. Ẹ sọ̀rọ̀. Jésù mo jíire. Jésù mo jíire. Bọ́mọ bá jí àkírí bàbá rẹ̀. Jésù mo jíire. Bọ́mọ bá jí àkírí bàbá rẹ̀. Jésù mo jíire. Jésù ó ṣe o. Jésù ó ṣe o. Jésù ó ṣe o. Jésù ó ṣe o. Bọ́mọ bá jí àkírí bàbá rẹ̀. Jésù ó ṣe o. Àwọn orin yìí ní àwọn orin àárọ̀ tí àwọn bàbá máa ń kọ látàyè ìgbà yẹn. Hallelujah, hallelujah. Hallelujah. Ó tún ní kàtà máa ń kọ. Wọ́n ní jíjí mo jí o bàbá. Mo dúpẹ́ fún ọ. Mo sùn láyọ̀, mo jí láyọ̀. Mo wá yìn ọ́ lógo. Jíjí mo jí o. Jíjí mo jí o bàbá. Mo wá fọpẹ́ fún ọ. Mo sùn láyọ̀, mo jí láyọ̀. Mo wá yìn ọ́ lógo. Àlá tí wọ́n tún máa ń kọ báyìí pé máa gbọ́ o. Jíjí mo jí o bàbá. Mo wá fọpẹ́ fún ọ. Wọ́n ní ojú ayọ̀ ló má mi o. Mo wá yìn ọ́ lógo. Jíjí mo jí. Jíjí mo jí o bàbá. Mo wá fọpẹ́ fún ọ. Ojú ayọ̀. Ojú ayọ̀ ló mọ́ mi o. Mo wá yìn ọ́ lógo. Ẹ̀ka jíjí mo jí. Jíjí mo jí o bàbá. Jíjí mo jí o. Mo wá fọpẹ́ fún ọ. Ojú ayọ̀ ló mọ́ mi o. Mo wá yìn ọ́ lógo. Olúwa wa. Ẹnìkan tún fún mi lẹ́yọ̀ kan tá máa ń kọ dáadáa. Ẹ fún mi lẹ́yọ̀ kan tá máa ń kọ. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Bí mo ṣe ń jẹ́ lórí ẹni mo gbórúkọ Jésù. Bí mo ṣe ń jáde lọ, mo kọ Jésù lọ́nà. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí. Ẹ bá pàtàkì bòbèrè.
Ó yá tún kọ. Ojú ayọ̀ lọ́mọ mi lónìí o. Ojú ayọ̀ lọ́mọ mi lónìí o. Bí mo ṣe ń kí ẹni mo porúkọ Jésù. Ó yá mọ́mọ́ bí mo ṣe ń jí lórí ẹni mo porúkọ Jésù. Bí mo ṣe ń jí lórí ẹni mo porúkọ Jésù. Bí mo ṣe ń jáde lọ, mo kọ Jésù lọ́nà. Bí mo ṣe ń jáde lọ, mo ń kó Jésù lọ́nà. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojú Jésù bí mo ṣe ń jáde lọ, mo kọ Jésù lọ́nà. ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojú ayọ̀ ló mọ́ mi. Ó máa ró. Ojú máa yọ̀ ló mọ́ mi lónìí o. Sọ bẹ́ẹ̀. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojú ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojú máa yọ̀ ló mọ́ mi lónìí o. Orúkọ Jésù. Bí mo ṣe ń kí lórí ẹbí mo porúkọ Jésù. Bí mo ṣe ń jáde lọ, mo kọ Jésù lọ́nà. Mo kọ Jésù lọ́nà. Ojú ayọ̀ lọ́nà mi lónìí o. Èdè máa ní o. Àìdílé lórí Jésù. Èdè máa dúpẹ́. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa ṣáàdálì kaba Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni, oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà, ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni, òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀, gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí.
tó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Gómìsà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Gómìsà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù. Ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù. Àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Gbogbo tó bẹ lára
òkè ẹ kí hallelujah mẹ́ta ní ìgbà méje tí máa ní ó yá ẹ ké mẹ́ta 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 ìgbà mẹ́ta ló wà nínú ayé ẹ̀dá ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ mẹ́ta ní ṣàkóso ọ̀run Ọlọ́run bàbá ti ọmọ ti ẹ̀mí mọ́ ẹnáwó méjèèjì òkè mẹ́ta ní hallelujah yìí nígbà méje ta ní òtí ẹnìkan lòun ò ní agbára láti ké ta ní ò lágbára láti ké. agbára ń bẹ. agbára wà láti ké. ọwọ́ wà lágbára ńlá. ṣe agbára wà láti ké. tóbi tó lágbára láti ké. Are you sure? Yes, sir. Kékan náà jẹ gbọ́. Hallelujah! Kẹ́ni ó ń kára mọ̀ súnmọ́ bí tó lágbára láti ké bóyá kékan. Hallelujah! Wá àkọ́kọ́ ó gbóhùn rẹ sókè ẹ̀ẹ̀kejì ó wá rí òun rẹ sílẹ̀. Ìwọ má ṣe fa òun rẹ sílẹ̀ kí Sátánì má bà á. Bóyá kékan jẹ́ agbọ́ kékan. Hallelujah! Ẹni pé tóbi kì í hallelujah kìkì ló ń ké. Ó yá serious. Mo fẹ́ wò bóyá ohun tí ẹ lè borí bu àwọn tàbí bí ni. Kékan. Ó yá kékan dáadáa kéka. Hallelujah! Sókè. Hallelujah! Iṣẹ́ Olúwa wa. Ìwọ kì í lé òkè. Ìwọ ká ilé àkàn. Hallelujah! Gbogbo nǹkan táwọn máa ń ṣe extraordinary ti ẹ̀ ẹ̀dàrí. Hallelujah! Wọ́n ti ẹ̀ka ìwọ náà máa lọ gbọ́dọ̀. Tóbi mọ̀. Máìkì sóhun rẹ dáadáa. Cough out. Ó yá tóbi. Hallelujah lákàn. Hallelujah! 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 Ta ló bíìtì? Ó yá dúró báyìí. Ẹ gbé ọwọ́ òkè. Ẹni tó sọ pé ẹkún ló kàn lọ́rọ̀ rẹ̀. Ọ̀run fi wọ́n sẹ̀ sí o. Ọ̀gá sàmì. Ẹni sọ pé ẹkún rẹ lòun fẹ́. Ó lóun ò fẹ́ ayọ̀ rẹ. Ọ̀gá yìí sàmì ọ̀run fi wọ́n sẹ̀ sí o. Ẹni sọ pé ẹkún ní ìrìn àjò rẹ̀ ó yọrí sí. Ọ̀gá sàmì ọ̀run fi wọ́n sẹ̀ sí o. Ẹnáwó mẹ́ta nígbà àkọ́kọ́ ó yá. Hallelujah! 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 Mẹ́ta ìgbà kejì ó yá. Hallelujah! 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 Mẹ́ta ìgbà kẹta ó yá. Hallelujah! 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 Mẹ́ta ìgbà kẹrin ó yá. Hallelujah! 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 Mẹ́ta ìgbà karùn-ún ó yá. Hallelujah! 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 Mẹ́ta ìgbà kẹfà ó yá. Hallelujah! 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 Ìgbà keje rèé. Ṣé bẹ́ẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ ni? Ẹ̀yin tí ayé ò ní dá dúró dà. Mo rán àṣẹ jáde, wọn ò ní lè dá ọ dúró. Pé ẹ lè dá mi dúró. Ìtumọ̀ hallelujah yẹn nìyẹn pé hallelujah. Ẹnìkan ní àdájẹ fẹ́ dá nǹkan lẹ̀. Kò sí ní dáadáa lẹ̀. Eré ládàá. Ìwọ náà ló fò, ìwọ náà ló balẹ̀. Ìsìn tó ń bọ̀ lókè. Ìyá tó gbà padà. Mẹ́ta ni ó yá. Are you ready? Yes. Try rẹ̀. Mẹ́ta ó yá. Ẹnì kò fò.
ẹnáwó méjèèjì. májẹ̀mú tí ń fi ògùn rẹ̀ ṣòfò lójoojúmọ́. Ó ń wọnú ọjọ́ bí ẹni tó wọnú ọjọ́. Ọjọ́ kọ̀ọ̀kan mú ibi àti ire wá. Kí ló dé tí ọjọ́ ò mú ire wá tó mú ẹkún wá fún ọ? Májẹ̀mú tí ń fi làálàá rẹ̀ ṣòfò lójoojúmọ́. Ẹnìkan sàmì láàrin yín. Májẹ̀mú yẹn ilẹ̀ ó gbé mi lọ. Májẹ̀mú yẹn ilẹ̀ ó gbé mi lọ. Agbára tí ń ṣáájú rẹ̀ wọnú ọjọ́. Wọ́n máa ń sọ ìlàkàkà rẹ̀ di asán. Májẹ̀mú tí ń síwájú ẹ̀ wọnú ọjọ́. Májẹ̀mú tí ń síwájú ẹ̀ débi iṣẹ́. Májẹ̀mú tí ń bọ́ rìnrìn àjò ní everyday. Sí ọ̀fà àyè gba ire ojoojúmọ́. Mo rán àṣẹ jáde lórúkọ Jésù. Ilẹ̀ gbé májẹ̀mú rẹ̀. Ẹ lọ wo ń tẹ́ ẹ gbìn dáadáa, ojoojúmọ́ ló ń wù sí. Àṣírí nǹkan ọ̀gbìn ó ní alẹ́ sí àárọ̀. Tẹ́ ẹ bá jókòó tí ń tẹ́ ẹ gbìn láti àárọ̀ dalẹ́, ẹ lè má rí changes. Bẹ́ẹ̀ yẹn lọ sùn, ẹ débẹ̀ ní àárọ̀ ọ̀la. Kíní ìmọ̀ ti sọ, ẹ lọ kíyèsí ẹ̀, ewé kan ó ti ru jáde ńbẹ̀. Nǹkan kan ó ti lé sí ńbẹ̀. Májẹ̀mú tí yóò fààyè gba ìyípadà. Agbára tí yóò fààyè gba ìyípadà ó rere. Mo rán àṣẹ jáde. Ilẹ̀ mi agbára yẹn. Ọ̀gá lajú ó yẹ ó máa dàgbà sí lójoojúmọ́ ni. Nípa tara, nípa tẹ̀mí, financially, spiritually, physically, nínú gbogbo nǹkan. Hallelujah. Bíbélì pé Isaac sì ń tẹ̀ ẹ́ síwájú. Ó sì ń pọ̀ ọ́ sí títí tó fi di ènìyàn ńlá. Èèyàn kì í dé èèyàn ńlá lọ́jọ́ kan. Gradual process ni. Genesis 26:12 ni. Isaac fúrúgbìn ní ilẹ̀ náà. Ní ọdún náà orí ọ̀rọ̀ ọ̀run. Nígbà náà ní Ísákì Ó fúrúgbìn nílẹ̀ náà. Ibi ni ẹ máa bọ̀. Ẹ wá bá ń kà dáadáa. Ó fúrúgbìn nílẹ̀ náà. Nígbà náà ní Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà. Ó sì rí ọrọ̀ ọ̀run mú ní ọdún náà. Ó rí ọrọ̀ ọ̀run mú lọ́dún náà. Olúwa sì bù sí fún un. Ọlọ́run bù sí fún un. Ọkùnrin náà sì di púpọ̀. Isaac wá di púpọ̀. Ó sì lọ sí iwájú. Ó lọ kí ni ló ṣe? Ó lọ síwájú. Ẹnìkan kí la lè fi ṣàkàwé kéèyàn máa lọ wájú? Progress. Ẹ lọ pé èmi náà máa tẹ̀síwájú báyìí. Wọ́n náà sọ pé màá máa tẹ̀síwájú. Màá máa tẹ̀síwájú báyìí. Èmi padà sẹ́yìn. Màá máa tẹ̀síwájú. Ọkùnrin náà sì ń pọ̀ sí, ó sì ń tẹ̀ ẹ́ síwájú, yes. Ó sì ń pọ̀ sí títí ó fi di ènìyàn ńlá gidigidi. Ó sì ṣe kí ni? Ó sì ń pọ̀ sí. Ó ń pọ̀ ọ́ sí títí. That means the gradual process ni àti ga. Àti wá mọ̀mọ́ èèyàn kì í dókè lọ́jọ́ kan. Kíní kan ni o máa rí nù life ẹ, make sure pé every day ò ń tẹ̀ ẹ́ síwájú. Má jẹ́ kán dá ọ dúró mọ́. Má jẹ́ kán rí ọ́nbẹ tán fi ọ́ sí lánàá. Jẹ́ kí nǹkan kan change nínú life ẹ. Wọ́n lò ṣiṣẹ́ kankan tẹ́lẹ̀ tí ẹ lọ bẹ̀rẹ̀ sẹ́kàn. Tí ẹ pẹ̀lú 5,000 yẹn tí ẹ lọ bẹ̀rẹ̀ nǹkan kan. Bó ṣe kó o máa di ọ̀tá níwájú ibì kan. Bí ṣe kó o máa rẹ́ ọsàn tàbí ṣe kó o máa bá wọn ta ọ̀gẹ̀dẹ̀. Bí ṣe kó o kàn sáà mú nǹkan kan tà. Ọ̀gá bẹ̀rẹ̀ nǹkan kan ibi wọ́n fi ọ́ síná tó ń bá ọ. Tí wọ́n bá ti bá ọ níbi tán fi ọ́ sí òun tẹ̀síwájú. Ṣùgbọ́n tó bá ti ń bá ọ níbi tán fi ọ́ sí òun tẹ̀síwájú, ojú kan náà ló wà. Ìgbédìde kì í dé lọ́jọ́ kan náà. Èèyàn á máa lọ díẹ̀, ó máa lọ díẹ̀ díẹ̀.
agbára tí òjò tẹ̀síwájú. Ibo láríwá mi ti jáde, Olúwa sọ wọ́n di asán. Ìyẹn tó lè fà téèyàn fi ní tẹ̀síwájú pọ̀ o. Nọ́mbà 1 ni ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀. Ìwọ gẹ́gẹ́ lè fa kó o má tẹ̀síwájú. Wá ọmọ tó bá sípà nìyẹn máa gbé. When you are ready, God is ready. Tó o bá ṣe tán, Ọlọ́run náà ṣe tán. Hallelujah. Hallelujah. Jacob ló ṣe tán, áńgẹ́lì ò ṣe tán. Jacob ló ní wá mi ní ìgbà. O lè rí wa áńgẹ́lì lónìí kó o sì lọ. Láì má gbàdúrà fún mi. Áńgẹ́lì ní wá ojúmọ́ ti fẹ́ mọ̀ jẹ́ máa lọ. Jacob ní àlọ́ ò ní lọ. Ilẹ̀ ti fẹ́ mọ́ wọn gbọ́dọ̀ ra áńgẹ́lì lójú korojú. Ó ní àlọ́ ò ní lọ. Áńgẹ́lì ó dẹ̀ ṣèjàmbá fún un. Ó mú ọwọ́ rẹ̀, ó tì bọ egungun ẹ̀, ó yẹ̀ lẹ́sẹ̀, ó ní ọ̀gá áńgẹ́lì tún yẹ̀ kejì. Kódà yẹ orí mi, ò ní lọ ń bí. Èèyàn ló ń ṣe tán pé no. Jábẹ́sì ló ṣe tán pé ìlé máa bá báyìí lọ. Ó sì gbàdúrà, ó ní Olúwa, ó bá sọ agbègbè mi di ńlá. Ogun tó ń jà ọ́ mọ́mọ́ jẹ́ kó pa ọ́ lẹ́nu mọ́. Ogun jà ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ni kógun jàyàn, ọ̀tọ̀ ni kéèyàn gbà bẹ́ẹ̀. Agbègbè tó wà kò mí nípa ń tá arán wa ṣe láyé. Láti inú oko yìí ni wọ́n ti gbúrò Àgbàlá Gabriel gbòòrò. Ìbígbòrò ni wọ́n náà wà. Láti inú oko yìí. Mi sọ pé bí ni mo wà. Mi sọ pé ẹ̀wọ̀n yẹn mélòó. Mo sapá mi, mo gbéra mi gírí. Gbogbo tó yẹ kí n ṣe, gbogbo bí ayé ṣe ń yí lọ, gbogbo bí Olúwa ṣe ń tọ́ wa. Olúwa ṣe ń tọ́ wa, àwa náà dẹ̀ ń àwa náà dẹ̀ ń tẹ̀lé. Láàrin ọdún díẹ̀. Ìyípadà tó wá dé kì í ṣe pọ́dé lójijì o. Bá a ṣe ń tẹ̀ wájú ní ìyípadà ń dé. À ń tẹ̀ wájú, ìyípadà ń dé. Títí di àárọ̀ yìí. O ló fi jẹ́ pé kò sí agbára kan, kò sí ipá kan tó lè jẹ́ ẹni tí Ọlọ́run ràn lọ́wọ́ bọ́. Nawọ́. Ẹni bá lóhùn ó jà ọ̀bọ. Olúwa máa bínú sí wọn. Olúwa máa bínú sí wọn. Olúwa máa bínú sí wọn. So ìwọ gangan ló lè fà á tó lè má fi tẹ̀síwájú torí pé ọgbọ́n ò ṣe tán púpọ̀ dé chọ́ọ̀chì yìí ẹni tó yẹ kán wá wọ̀n wá wá ìyìn tí yẹ kán wá náà wá kéèyàn dérú bíi kó dẹ̀ wọlé ká lé mi ni mo ṣe wọ mi tí màá kọ́ sọ ni pé Olúwa ibi ìṣòro mi tán sí rè pé wo bí mo wọ̀ yìí irú bí láti bí ẹlòmíì ń bọ̀ ń bí òwe séèyàn sì ń gbénu bí ìjà ẹ̀mọ́ rẹ̀ nìkan tó débi tó ní irọ́ ni Àgbàlá Gabriel ń bí o kì í ṣe rubí ń bọ̀ wá débi tó ní ibi ilẹ̀ wà lóòótọ́ tó fi lè rí èèyàn nù gbó yìí tó wá padà dìlú yìí tó fi lè rí èèyàn bí ó túmọ̀ sí pé májẹ̀mú kan wà agbára kan wà tó mú ẹ̀rí wá. Hallelujah. Ó wá débí mo fẹ́ rí wọn ni ẹni mo jẹ́wọ́ kinní kan sọ̀rọ̀ owó tó jẹ́ ló bá débí ni ó débí kò ní fine mo ti dé báyìí ibi ni ti jagun mọ́ àkọ́lọ́ndẹ̀ lè fine tó lóò jagun mọ́ ó yà òwò àjà mọ́ gbèsè tó ló sọ eléyìí kọ́run dẹ̀ gbé ògo tuntun jáde wá tó bá sanwó tó jẹ sóòtún lówó mi lẹ̀ ni. Bẹ́ẹ̀ ni o. tógun gbèsè bá tán sógun ti tán ni. Tógun ọ̀tá o. Ìkan ló bá dé bí gbogbo Ọlọ́run fẹ́ yanjú. Owó ni bọ̀dá yẹn tọrọ ó ní fún mi lówó Pétérù àti Jòhánù ní wò wá wọn ni a fún ọ lówó wọn ni a gbé ọ dìde ni
wọ́n ní a fún ọ lẹ́rùn àkàrà ní a fún ọ wọ́n ní ká fún ọ lẹ́ja wọ́n ní a kó ẹ wọ́n ṣe ń pẹja májẹ̀mú tó ṣiṣẹ́ fún bí ni ó ti rẹ̀ bọ̀ béèyàn bá lè wà ń bí tó sì morúkọ ẹ̀ láàgbáyé já èmi náà ti dé sí Ọlọ́run Olúwa ẹnà wọn méjèèjì. Ẹ̀kẹ́lẹ̀ kan mi ìmọ̀ àwọn tó ń bá wí òbẹ̀ ó máa ké ẹ má ṣe dá mi dúró mọ́. Ẹ má ṣe dá mi dúró mọ́. Ẹ má ṣe dá mi dúró mọ́ o. Ẹ má ṣe dá mi dúró. Ó kọjá. Ọwọ́ tó dá ọ dúró. Ẹnìkan fagbára sàmì. Ọwọ́ yẹn gbẹ o. Ọwọ́ tó dá ọ dúró ọ̀gá. Agbára tó dá ọ dúró. Ifá tó dá ọ dúró. Ọwọ́ yẹn gbẹ lójijì. 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 Àmín Jésù. 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 Diwọ́ méjèèjì mọ̀ orí. Ẹ má ṣe dá mi dúró mọ́. Ẹ má ṣe dá mi dúró mọ́. Náà ẹ lajú. Ẹ káwọn yẹn lẹ́nu. Ẹ má mísì ìpàdé àárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń gbàdúrà yẹn. Ẹ ṣòro mọ́jú wa. Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣòro. Bẹ́ẹ̀ni sà. Àṣemọ́jú ni. Bẹ́ẹ̀ ṣe ń gbà máa gbà. Àdúrà máa ń gbà. Ó kàn lè pẹ́. Bẹ́ẹ̀ni. Òjò tó ń kán lórí pan yóò kùnú òkè. Ó kàn lè take time. Àwọn odò yìí ó di àgbàrá. Àwọn omi tó ń sàn yìí wọ́n di àgbàrá. Àgbàrá wọn ó wá di odò ńlá. Bẹ̀ wọ́n máa sarajọ náà. Wọ́n máa sarajọ náà. Wọ́n á sarajọ náà.
ọmọ tẹ́ bí ó sọ̀rọ̀. Àmín. Ọmọ tẹ́ bí ó sọ̀rọ̀. Àmín. Ayé ọmọ sàmì. Ọmọ tẹ́ bí yóò sọ̀rọ̀ ó kàn lè. Ẹsẹ̀ ń fi igi sọ́mọ kó máa rìn. Ọmọ ó rìn. Ọmọ ó rìn ó kàn lè. Ọ̀gá ojú ẹni máa là. Ó dìde. Gbọ́ lajú wọ́n sọ pé báyìí ló sì máa bá lọ. Ìṣẹ̀dá mi kọ̀. Hallelujah. Ó dìde. Mọ́mì, kọ̀ǹdíṣàn rí o wà títí. Ipò yín ò lè wà bẹ́ẹ̀ ní títí ayé. Ìwọ gangan ló lè kọ́kọ́ change ayé ara ẹ̀. Ṣetán pé èmi náà fẹ́ dìde báyìí. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti rí opportunity kan ṣùgbọ́n ẹ ti sọnù. Ẹ ti rí opportunity kan. Ẹlòmíì ò ta nǹkan kan mọ́ báyìí. Torí ńgbà àkọ́kọ́ tó rówó tó fi ta nǹkan kò mọ bó ṣe ṣe. Ó kàn ṣe bala. Ṣé ìdérí téèyàn bá ti sọ opportunity kan nù kí mi tó dìde máa ń pẹ́. Ẹni bá ga tẹ́lẹ̀ tó wá jábọ́ àti gààrí ó padà lé. Ẹni tó ga tẹ́lẹ̀ ẹni tó ti ní nǹkan rí tẹ́lẹ̀ èwo ẹni pé má jábọ́ o ọ̀gá má jábọ́ o má jẹ́ ó tán lọ́wọ́ ẹ o tó o bá ń ṣàánú gan fi brain sí pé àwọn tí mò ń ṣàánú yìí tí nǹkan bá tán lójijì mo lè pè mí kó pa fóònù mọ́ mi létí. Bẹ́ẹ̀ ni o. Mi ni ó láwọn o máa ṣàánú o bẹ̀tẹ́ má padà sọ ọ́ dó ń gbèsè tán ọ̀nà máa bú ọ wọ́n arajà lọ́wọ́ ẹ̀ láwìn ò ń tà náà fi wá rà o tọ́jẹ́ bá tán wọn ní sanwó ẹ̀ wọ́n á tún lọ rà ń bò mí. Bẹ́ẹ̀ ni o wà láyé bó ṣe rí nù ọ̀rọ̀ ayé nù. Ò ń tà fún wọn láwìn fáìn ojú àánú rẹ ló ń ṣe ojú àánú ni ẹ kò sí dátì wọn sí ọjà rẹ fẹ́ẹ̀ tán tó bá tán wọn wá ní ẹ ní mí ní wèrè tí kò gbá ńlẹ̀ àpá náà ní sọ́dà Bẹ́ẹ̀ ni o. wọn á lọ bòmí lọ rà á Wà láyé. tó bá ń ṣàánú gan fi ọpọlọ sí i hallelujah ẹ fọpọlọ sí i ṣàánú kó sáyò kúkú sẹ́yìn tó wà kù lọ́wọ́ ẹ ṣẹ́kù ṣàánú 100 naira ní 1000 má ṣàánú gbogbo 1000 tán o tó bá ṣe tán ibi lè padà pa o. Bẹ́ẹ̀ ni o. Wá ẹ ń bá ṣàánú yóò ra àánú gbà kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ notice ẹ ń bá ṣàánú èèyàn kì í mo ti sọ olúwa mo ti ṣàánú jẹ́ ra àánú gbà ọ̀gá oṣù kan ibi lè máa pa ọ́. Bẹ́ẹ̀ ni. Àǹdẹ́lájú ta ló sọ fún wa pé Ọlọ́run ó fi owó san owó ta sọ fún pé Ọlọ́run ó fi owó san owó no Ọlọ́run lè fi àlàáfíà san àánú tó ṣe fún yàn. Ẹ gbọ́n tí mo sọ pé ó fún yàn ní nǹkan Ọlọ́run lè san fún wọn pẹ̀lú àlàáfíà pé ó fún yàn ní nǹkan Ọlọ́run lè fi san fún ọ nípa ẹ̀mí gígùn ó lè fi san fún ọ nípa pé káìsàn má ṣe ọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ má máa rò pé ó fún yàn lówó pé dandan owó náà lọ́wọ́ fi san fún ọ no tó bá ṣàánú ẹ̀yin èèyàn yìí ẹ̀yin náà gba ìmísí ìtẹ̀síwájú láàyè nípa pé ìwọ náà ṣe tán àwọn opportunity kékèké tó ń rí yìí lọ bẹ̀rẹ̀ nǹkan ẹ lajú o ọ̀tọ̀ láyé àdúà ọ̀tọ̀ láyé ìṣe ara ẹni pé mo fẹ́ dìde tó o bá gbàdúrà tán tó o gbégbèsè pé báwo mo ṣe fẹ́ dìde ó wà lójú kan o ìwọ̀nba change tó wà lọ́wọ́ ẹ lọ fi gbé rẹ̀ dìde padà mọ́mì wa 20,000 gbéyàn dìde tó o bá mọ ìwúlò owó tó o bá mọ bẹ́yẹn ṣe ń lo owó tó o bá bọ́ sọ àwọn skáàmù tẹ́ẹ̀tún dé chọ́ọ̀chì wọn tó ń sọ pé 20,000 tó wà lọ́wọ́ ẹ yẹn olúwa ló ń fẹ́ lò ó olúwa ní tó bá ti gbélẹ̀ jó o ọlọ́run bá wọn kan sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ kò rí lè wọ́pọ̀ ẹlòmíì tó náà kọ́pì ẹ̀ pé olúwa ní gbogbo tó wà lọ́wọ́ ẹ̀
ìwọ náà wá bọ́ ta 20,000 tó yẹ kó fi ṣẹ́ ló bá kọjá ló bá kó dálẹ̀ wíì ń bọ̀ wá lọ lélẹ̀ bí bá ń pọ̀ ó wá lọ lé wá ń sẹ́pẹ̀ pé kò ní dá fún pásítọ̀ yìí pásítọ̀ yóò ní jí gbogbo tí mo ní ló ti gbà lọ́wọ́ mi ó bí ọ̀kọ́ tó wá fílẹ̀ hallelujah kéèyàn tó lè ṣiṣẹ́ fọ́lọ́n kéèyàn tó lè lóun fẹ́ dáwó chọ́ọ̀chì ìwọ gan ti ṣiṣẹ́ dé stage kan inú iṣẹ́ rẹ ló ti mú un tí wàá fún Ọlọ́run inú iṣẹ́ tó ń ṣe hallelujah ìdá mẹ́wàá tán ni o san inú iṣẹ́ tó ti ń ṣe tó ti wà ókè tó ti ń ṣiṣẹ́ ibẹ̀ ló ti mú kìtì kan wá fún ọ lọ́wọ́ máa rú gbogbo ẹ̀bọ̀n ṣọ́ọ̀ṣì Olúwa wọn ti fún mi lówó ìwì ẹ̀yin tí gbàgbọ́ yín bá gbé ẹ̀ máa síbẹ̀ hallelujah ṣùgbọ́n pásítọ̀ tó ní okòwò yẹn wá tó sọ ọ́ dà láìní nígbà ó sọ ọ́ dà láìní tán nígbà ó lọlé ọjọ́ kejì tó lówó lọ́wọ́ kò ní fẹ́ rí ọgán ṣọ́ọ̀ṣì kò ní bá ọ ṣe á ní ẹ̀sùn fóbìnrin yẹn aláìní ni òun náà ló sì sọ ọ́ dà láìní àwọn aṣọ ni dàbí má ṣe dà wọn ní bọ́ káànú ẹ̀ o wọn náà ní bọ́ ṣe ìnáwó méjèèjì ẹ̀mí abánirìnrìn àjò má jẹ́ ní ṣàṣeyọrí agbára abánirìnrìn àjò má jẹ́ ní dókè ẹnìkan sàmì láàrin yín ilẹ̀ ó gbé agbára yín. ẹnájú ẹ káwọ́lẹ̀ jẹ́ ń bá ọ sọ̀rọ̀ ọ̀tọ̀ láyé àdúrà bẹ́ẹ̀ gbàdúrà fún ọdún kan tí ò bá change ìwà ẹ̀ tí ò bá change orientation ẹ̀ mentality ẹ̀ á kàn máa yóò kàn mọ́ wà nílẹ̀ chọ́ọ̀chì ni àdúà ọ̀tọ̀ ọ̀gá iṣẹ́ ọ̀tọ̀ wọ́n lò tí ìníṣẹ́ lọ́wọ́ ní tó bá lọ́wọ́ ẹ̀ wọ́n lọ fi bẹ̀rẹ̀ nǹkan báyìí tí ó bá ti sì bá ọlọ́sọ Olúwa tí má ti rí nǹkan báyìí kì í ṣe nǹkan báyìí màmí náà ó ṣiṣẹ́ báyìí tí má ti rí change díẹ̀ báyìí wọ́n ti fún ẹlòmíì lówó ẹlòmíì ti rí àánú gbà dáadáa dó sàlóòtọ́ situation Nàìjíríà ò fàyè gba àwọn nǹkan tó ní because owó mi tó ní lọ́wọ́ ń gbà mí nǹkan wọn bá owó yẹn ó sì gbowó yẹn jẹ ó bà ọjọ́ yẹn jẹ bẹ́ẹ̀ lọ́gán tó bá rí pé ó fẹ́ ṣubú sa ipá rẹ láti dìde padà lọ́gán tó bá rí pé mo mọ̀ ti fẹ́ ṣubú mo mọ̀ ń tajà yìí ọjà mi mọ̀ ti ń lọlẹ̀ mọ́mì try mọ̀ jẹ́ sọ́dọ̀ lọ́jà àná o tó bá jẹ́ ọ́n gbèsè lọ́ba wọn ẹjọ́ owó mi dà torí mo ti ń lọlẹ̀ owó mi dà tó lọ́jà mi ti ń tàn o tó bá tán wọn lọ́dọ̀ ẹlòmí ẹ má ṣe dá mi dúró mọ́ kí mo ní ká má ṣe ẹ má dá mi dúró mọ́ o ẹ má dá mi dúró mọ́ o ẹ̀yin agbára ilé wa ẹ̀yin agbára agbègbè ẹ̀yin agbára inú sáàmì ẹ̀yin má jẹ́ mo tẹ̀lé kẹ́lẹ́ òkìdé ẹ má ṣe dá mi dúró wọ́n yẹ àdúrà. ẹ má dá mi dúró mọ́. Mo gba àṣẹ tí ò ṣe é dá dúró. Mo gba àṣẹ tí ò ṣe é dá dúró. Ẹ káwọ́lẹ̀. Ẹ lọ́jú. Convention yín next week money. Bẹ́ẹ̀ni sá. Convention wa. Ó ti dé. Next week. Friday tó ń bọ̀ kì í sọ̀sẹ̀ yìí o. Friday tó ń bọ̀ Friday Saturday Sunday. Àwọn ọmọ yóò ti dé síbi láti àárọ̀. A gbé mọ́tò ọ̀fẹ́ lẹ̀ káàkiri. Church làwọn yóò ti jẹun lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Báṣọ oúnjẹ méjì lẹ́yìn lọ́jọ́ kan báṣọ oúnjẹ kan lọ́jọ́ kan oúnjẹ ló ń jẹ ń jẹ. Àwọn oníṣà máa jẹun mi lójoojúmọ́. Inú mi tẹ̀dúgbà lọ́dọ̀ ọba ibo náà ọba àti náà fún wa ní ráìsì àpò mẹ́fà. Ọba ráìsì àpò mẹ́fà. Ọ̀pọ̀lọpọ̀ náà sì máa fi nǹkan ránṣẹ́ pé táwọn èèyàn tí ó jẹun ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí
mímí náà gba ẹ̀wà àpò kan bá ń gba màálù kan yìí torí màálù ó sùn bí ẹ lajú àdúrà àárọ̀ yóò máa lọ títí dìgbà convention in fact lẹ́yìn convention torí àjọ̀dún yín náà ti ń bọ̀ lọ́nà ní October sọ pé iná tó ń jó yìí kò ní kú lójijì. Iná tó ń jó yìí ò ní kú lójijì. wá lajú kí wá máa gbọ́ kí wá ní ẹ̀rí tiẹ̀ kì í kàn ṣe àdúrà kì í kàn ṣe kí èèyàn gbàdúrà sàn yẹn o bí gbogbo nǹkan yẹn ṣe ń lọ yẹ kí ayé ẹ̀ dẹ̀ máa sun ẹ̀rí. mo rá àwọn tó ti wá bí wọ́n ní ẹ̀rí wọ́n ti lẹ́rìí ó dúpẹ́ lọ́wọ́ lọ kí náà lè ṣe. ẹ má bínú sí wọn wọ́n gbọ́dọ̀ padà sádùúgbò wọ́n wá bí wọ́n gbàdúrà wọ́n ní ẹ̀rí wọ́n dẹ̀ lọ. ọ̀gá wọ́n lẹ́rìí lójú ẹ ìwọ sí wà ń bí. wọ́n wá wọ́n lẹ́rìí lójú ẹ wọ́n bá wọn bí wọ́n tún fi ọ́ lẹ̀. mo nawọ́ ọ̀tún mi sókè. ẹnìkan gbàgbọ́ láàrin torí ìgbàgbọ́ tó nínú Jésù lórí òkè yìí ẹ̀rí tiẹ̀ náà dé lójijì. ẹ̀rí rẹ̀ dé lójijì. Ohun tí ayé òrò sí ọ ní rere. Ká tó bọ́ sínú convention next Friday 72 hours. Mo rán àṣẹ jáde. Ire tí wọn òrò sí ọ. Ìyanu tí wọn òrò sí ọ. Ó máa dé bá Ọlọ́run. Ó máa dé bá Ọlọ́run. Ó máa dé bá Ọlọ́run. Àdúrà kan ìlókù máa dẹ́ pray fún yẹn máa lọ. Ṣé ẹ ti bomi abẹ́ pẹpẹ? Mo fẹ́ yẹn mẹ́ta tó lè jẹ́rìí ń pomi abẹ́ pẹpẹ yẹn. Èyàn mẹ́ta tó fẹ́ jẹ́rìí ń pa ẹ̀. Ẹ fẹ́ jẹ́rìí ń pa ẹ̀. Ó yẹ wá síwájú. Ẹ dúró ẹ̀. Ó máa gé mi jẹ, a máa bù mí jẹ ni. A máa bù yàn jẹ. Táwọn èèyàn bá sọ wípé nǹkan gé èèyàn jẹ, bá sọ pé nǹkan kan ò gé mi jẹ lára rí. Èmi ò mọ nǹkan kan tí jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tí ìgbà tẹ́mi náà dé sí mi lára, ẹsẹ̀ yìí sẹ́, nǹkan bí ìgbà tí nǹkan gé mi jẹ, bí ìgbà bí ejò àbí nǹkan gé èèyàn jẹ, ìjọba tí ìjọba gé jẹ rí. Omi pápá. Òun ni mo fi sí. Mo yan alára ilẹ̀ àyè lógo. Ẹsẹ̀ mi kò bù mí jẹ mọ́ o. Ẹsẹ̀ yìí kò bá gbogbo ìgbà ni mo fi sí. Màá fi sára. Ẹ wá ní kò sí bẹ́ẹ̀ mọ́. Ṣẹlẹ̀ ní ẹsẹ̀ yẹn wá. Arúgbó ọjọ́ ò ṣe é. Òun rèé o. A máa gé mi jẹ ni. Nǹkan a máa gé mi jẹ náà bẹ̀. A máa bù mí jẹ ni. Ṣé wọ́n ta omi yẹn fún yín ni? Lára àwọn ọ̀tá fún mi o, wọ́n máa bù fún wa lọ́fẹ̀ẹ́ ni ọ̀tá fún mi. Ọ̀fẹ́ lẹ máa ń bù. Ọ̀fẹ́ ni. Ọ̀fẹ́ ni ìgbàlà. Mo ṣe bẹ́ẹ̀ lẹ máa ń tà ṣọ́ọ̀ṣì yìí. Lára òun rárá sà. Wọn kì í ta omi abẹ́ pẹ́. Ọ̀fẹ́ náà máa ń bù. Ọ̀fẹ́ ni. Àwọn tó tó ìṣó náà fẹ́ bù. Ó ní ọ̀tá tó bù. Ẹ máa lọ, ta ló tún lẹ́rìí nípa Ọlọ́run? Ọlọ́run orí òkè yìí, ọba tí ò fi mí sílẹ̀ nígbà tí mo dé orí òkè yìí, omi abẹ́ pẹpẹ yẹn ó ṣe mẹ́wàá fún mi. Ṣùgbọ́n níbi ọrùn mi yìí gangan, dáàdì mi ní ọjọ́ kan bẹ̀rẹ̀ wọ́n ní kí n mo fẹ́ ṣe sọ́rùn mi yìí, mo ní Ọlọ́run wà láàyè.
ìgbẹ́ láti ìgbà tí wọ́n ti ní ká gba omi pẹpẹ yẹn pé ká fi wọ́n lé wa ká fi fọ ọwọ́ wa kí mo fi fọ kíní ọjà mo wá jí mu omi láràárọ̀ màá máa fi rá màá máa mú màá máa fi rá. ẹ̀yin wọlé notice pé ẹ̀yin wọlé notice pé mú bọ̀ ẹ̀yin wọlé rí pé ẹ̀yin tó ti wọ́n lọ́rùn ìwọ ti fà. ẹ wá kí lẹ́lẹ́ ṣe. ó ti sọ lẹ́yìn ìlú ètò ìgbà pé Ọlọ́run ṣe kó ti jàtọ̀ ó ti fà pátápátá. ó ti fa ẹ̀rí ni. ó tó fà gan ó ni. ti fa gan ni. kí lẹ̀ ń mu. mo ti fà omi abẹ́ ọ́tà yìí lẹ̀ ń mu. ẹ̀rí yín máa dájú yóò wá parẹ́ tán. Praise the Lord. Hallelujah. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí. Ní àná, mo jókòó nínú ilé ni. Bí kí ni yẹn ṣe bà mí lẹ́yìn pa. Ó kàn wúro mí ní gbogbo ara ni mo bá lọ sáré gbé omi tá a ṣe prayers láàárọ̀. Mo ṣe dà sí gbogbo ara báyìí. Kòkòrò yẹn kàn jáde. Omi abẹ́ pẹpẹ. Kòkòrò yẹn jáde láti ẹ̀gbẹ́ mi báyìí. Bí ìdí, mo kàn pa á ni. Láti àná yẹn, ìkàkùn ṣe mímọ́. Ọwọ́ yìí, ó ti gan díríbù ni mo gbà. Omi yẹn mo bẹ̀rẹ̀ sí fi pa. Ọwọ́ mi ti ó ti nà ó. Mo tún bu ẹ fún ẹni tó ń tajà ó tún pè mí lánàá pé ìyá àgbàlà ọjà mi ti yàtọ̀ ẹ bá mi kálẹ̀ níyà kí lẹ gbé fún wọn. omi abẹ́ pẹpẹ mo ní kó máa fi wọn jẹ. ṣé ẹ ta fún wọn ni. mi ìta mo wàásù fún wọn ni wọ́n ní àwọn ọgbà Jésù ṣùgbọ́n jà àwọn òǹyà mo lọ́jà yín ó yẹ bá ti nígbàgbọ́ bàbá yín gbomi kan wá mo wá gbé lọ wọ́n bá pè mí láti wọ́n lọ́jà wọn ti yàtọ̀ àwọn bọ̀ sí ṣọ́ọ̀ṣì ní Wednesday hallelujah. Wá jẹ́rìí nípa abẹ́ omi abẹ́ pẹpẹ yìí torí ní last week mo ti gbà pé mo máa kú ní last week torí mo ti ń rùn òórùn pé èèyàn ti kú. ẹlẹ́tì bàbá máa ṣe kí ni. mo máa kú ní last week even láńlẹ́dì mi ó witness ẹ̀ àwọn ọmọ mi witness ẹ̀ táwọn ọmọ mi ti ń sunkún pé mọ̀ mi wọ̀ òwò lẹ̀ ń sọ lẹ́nu mo ti rí mọ́ èmi mo ti rí ọkọ mi tó ti kú mo ti rí everybody tó yẹ pé mo ti sọ fún ọmọ mi sọ́dọ̀ pé òórùn tó ń jáde lára mi kì í ṣòun òórùn alààyè ènìyàn ipò òórùn òkú ló ń jáde lára mi sọ́dọ̀ ìfani mọ́ mi ṣe bẹ́ omi abẹ́ pẹpẹ tó kù tí a lò kù níjọ́ yẹn ṣe bó ṣì wà nù ilé à ń bá ní bá mi gbé wá bó dẹ̀ ṣe fún mi ní omi yẹn mo lo omi yẹn láti àti ọjọ́ Friday wọ Sunday ìyàtọ̀ dé sí àgọ́ ara mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú iṣẹ́ ìyanu tó mi abẹ́ pẹpẹ ń ṣe nínú ayé mi. Ọlọ́run ń ṣe nípa omi yẹn. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè wọ́n jọmọ̀ mi gbé ní ọwọ́ àyàwó rí ni wọ́n ti ń tọ́jú ẹ̀ ká ní mo ètè mọ́ jọ yìí kò ní gbàyàn lówó lọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ́ tó mi. wọ́n jí ọmọ yín gbé ó wá ya wèrè. bẹ́ẹ̀ ni oṣù mẹ́fà láti fi wá ká tó rí tán lọ já sí Ìjẹ̀bú Òru ní ìmọ̀ bẹ̀rí a ṣàgbé lọ sí Ìgbòho nínú ọjọ́wé fún apámílẹ̀rìn ni ó ti wà ń bíbá yìí so omi yìí ẹ tó mú mi wá jọ yìí òun ọ̀wà mọ́ ṣùgbọ́n èmi ti takú ti ìjọ yìí lọ́rùn omi yẹn màá wá gbé lọ sídìí mọ́tò iye tí wọ́n ń gbèrò òun náà ní ibù kan yẹ̀pẹ̀ etí èèmọ̀ wẹ̀ etí ó mu tí ìníbu yẹ̀pẹ̀ sí méjì ni ń gbé lọ wọn ó sì bá ń gbé ó ṣiṣẹ́ mo wá dúpẹ́ wípé ìmí ọmọ wípé èèyàn lè rí ìyanu bẹ́ẹ̀ yẹn kì í ṣe gbèrè tètè ohun tó sọ mí dẹdùn àrùn lẹ́mí ń sárúgbó ọ̀dísàn rẹ̀ ló sọ mí dà báyìí ọmọ yẹn náà wá wà bí mo tún ti mú sínú dírámà níbí báyìí omi yìí náà mo wá ti fẹ́ bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ogun tá a gbé bọ̀ yìí lò mọ́ omi abẹ́ pẹ́pẹ́ ni mò ń lò dàdí ó ní mo lò fọmọ mi mo tún ní mo wá rí yìí ó ti wà ń bí o níbi àmú sí dírámà yúùtù tán ṣe yìí mọ̀ pé kíní yóò ní mọ̀ jẹyọ mi ìjó sí ní mo fomi yẹn sómi ìwẹ̀ fún yìí sì mọ̀ bù fún yìí sì gbogbo pẹ́pẹ́ fún omi náà ọmọ yàtọ̀ dàdí yìí mọ̀mọ́ ọmọ yàtọ̀ ẹ bá mi yín lọ́hùn Ọlọ́run ni Jésù nípa omi yẹn ẹ̀rí yín yóò múlẹ̀. ó ti tó báwọn ẹ̀rí tó báwọn ẹgbẹ́ omi yẹn ẹgbẹ́ sókè ó dọ̀la ẹ̀rí gidi ó dà jágbẹ̀rì wọn òjò ti ń fọ́ wọ́n pò ní òjò. jáde máa ń fún àwọn oúnjẹ tẹ bá ti níta mi sí ìjẹ èmi ní ọkọ mi kò ṣùgbọ́n tí mo ti wá dènà àṣé àkọ́bí ọmọ mi lọ́kùnrin àṣé nígbà tá a gbé ọ̀bà rẹ lọ sí Àbújá lọ sí àwọn ọbàkan rẹ̀ àwọn ọmọ ìyáálé mi àwọn àṣé àti sọ wípé ẹbí táwọn sí bàbá wọn sí rè ilẹ̀ tìyá yín tí wọ́n tẹ̀ bá ti gbé wọn dé ibẹ̀ náà lẹ́sìn wọ́n sí yẹn ẹ̀yìn. èmi ò sì gbọ́ kì í sèmi lórúkọ jẹ́ kì í sèmi èmi ò rẹ̀ gbọ́ ó wá ọ̀tá mi wá sick ọ̀tá mi ò sùn ọ̀tá mi gbẹ́jọ́ ọ̀tá mi wá sọ wípé ṣé ẹ rò pé agbára yín lẹ fi wà ní agbára yín kọ́ lẹ fi wà gbogbo àwọn làwọn fàdúrà ràn yín lọ́wọ́
àtàntí tó wà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn làwọn ń gbàdúrà fún mi pé wọ́n sọ báyìí báyìí fáwọn oníjẹ̀bù àtìgbà yẹn ni ojú mi wá dá ọ̀tá mi wà lórí sọ̀rọ̀ ẹbí ìdẹ̀wà bí wọ́n torí owó pọ̀ lọ́wọ́ mi mi ò tajà mọ́ mo ń tó ń jẹ sísè tẹ́lẹ̀ tó yá mo ní sí títì kò wá sí kankan. ẹgbẹ́ omi ẹ̀ sókè. tó omi yẹn ni wọ́n á gbàgbà yẹn tí mo wá mu tí mo mu ṣùgbọ́n láti jẹta tí láti jẹ fún mi tí mo ti débi ọlọ́run ṣe ìyàwó mo ti ń sòdí ẹ̀jẹ̀ ọkàn mi tí wọ́n ń ṣe gbìgbìgbì. ẹ̀ẹ́dẹ̀ rọrùn sùn rárá tẹ́lẹ̀. tẹ́lẹ̀ mi ò rọrùn sùn. ẹ̀ rọrùn sùn rárá. tẹ́lẹ̀ mi ò sọ̀rọ̀ sọ fún mi ní bíláwọ̀ ṣùgbọ́n láti jẹta. tẹ́ ti wá débi báyìí. wà á rọrùn sùn. ẹ̀rí yóò fìdí múlẹ̀. ayé ò ní sọ yín ìdàkúdà. ẹ ṣí omi yẹn agbára kulẹ̀ ti wà nú ẹ̀. bàbá fún èpè kò ṣiṣẹ́ fún mi. wọ́n yé ta omi yẹn bí o wọ́n yé ta omi ẹ̀ ò ní dààmú wọ́n yé ta omi bí o tó bá láǹfààní àti gbé jáde tó o bá ti tà ó ti rú ogun ẹni yẹn o. hallelujah. tí màá bá máa pa 200,000 bí omi lójúmọ́ màá máa pa olúwa ò ní kí n ta o ọ̀fẹ́ ló fi fún wa máa bù lọ́fẹ̀ẹ́ òun lè fi ń rí ìyanu ẹ̀ ó di àṣẹ ó di májẹ̀mú omi máa ṣiṣẹ́ fún wa omi máa ṣiṣẹ́ fún wa ó rí ìrànlọ́wọ́ ó rí àánú gbà Jésù Olúwa wa ẹ sáré pèrè ń tẹ́ fẹ́ òjò ti ń fọ́n.